A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti gba ìyọ̀ǹda ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC Joe Ajaero ní ó kù díẹ̀ kí wọ́n wọ òru mọ́júmọ́ òní tí àgbájọwọ́ òṣìṣẹ́ fi ṣe gbèdéke fún wọn. Ajìjàǹgbara àti olùdíje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú African National Congress Ọmọyẹlé Sowore ni ó ṣe ìkéde yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ lóru àná. Lánàá ni ẹgbẹ́ òṣèlú PDP, NNPP àti Social Democratic Party SDP bu ẹnu àtẹ́ lu ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu lẹ́yìn tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS fi ọwọ́ ṣìkún òfin mú Ajaero tí wọ́n tún ṣe ìkọlù sí ẹ̀ka iléeṣẹ́ SERAP ní Àbújá. Pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe ìlú Àbújá ni wọ́n ti mú Ajaero bí ó ṣe fẹ́ rin ìrìnàjò lọ United Kingdom fún ìpàdé àjọ olókoòwò tó ń bẹ̀rẹ̀ lónìí. Lẹ́yìn tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ ní ìpàdé ìdákọ́ńkọ́ pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn lánàá yìí kan náà ní ìlú Àbújá bí wọ́n ti ń béèrè fún ìyọ̀ǹda Ajaero ní kíákíá. Bákan náà ni wọ́n ń darí gbogbo ẹ̀ka wọn kí wọ́n gbáradì fún ìyanṣẹ́lódì jákèjádò orílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde láti ọwọ́ ìgbìmọ̀ NLC ní igbákejì ààrẹ Adéyanjú Adéwálé ti ṣe àpèjúwe àhámọ́ Ajaero gẹ́gẹ́ bí èyí tí ó lòdì sófin tí ó tún jẹ́ ìtàbùkù sí ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ àti ìlànà òfin ìjọba tiwantiwa. Ìgbìmọ̀ yìí fárígá wípé wọ́n gbọ́dọ̀ yọ̀ǹda Ajaero kí ó tó òru àti bọ́ sí ọjọ́ kejì 12 midnight. Bákan náà ni wọ́n pè fún ìdápadà owó jálá epo. Ẹgbẹ́ òṣìṣẹ́ ní gbogbo àwọn ẹgbẹ́ wọn káàkiri ẹ̀ka àjọ ará ìlú civil society gbogbo wọn ni wọ́n ti wà lójú lalákàn fi ń ṣọ́rí red alert bí wọ́n ti ṣe ìkìlọ̀ wípé àwọn kò ní lajú sílẹ̀ kí wọ́n tẹ ẹ̀tọ́ òṣìṣẹ́ mọ́lẹ̀ báṣubàṣu. Wọ́n tún sọ àsọdájú wípé ojúṣe wọn ni láti bójútó ẹ̀tọ́ òṣìṣẹ́ bí wọ́n ti rọ ìjọba àpapọ̀ kí ó tètè fìdí ẹ̀ múlẹ̀ owó oṣù òṣìṣẹ́ tó kéré jù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn afurasí ajínigbé ti ṣekú pa oníṣòwò kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Sonny Tasman lẹ́yìn tí wọ́n gba mílíọ̀nù 10 náírà lọ́wọ́ ẹbí rẹ̀. Olóògbé tí wọ́n ní ó jẹ́ ọmọ bíbí Alọ Agụ ní ìjọba ìbílẹ̀ Gúúsù Igboeze, ìpínlẹ̀ Enugu ni ó fi ìlú Onitsha ṣebùgbé ní ìpínlẹ̀ Anambra kí wọ́n tó jí i gbé ní ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé inú ọkọ̀ rẹ̀ ni wọ́n ti jí i gbé. Ẹnìkan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ní àwọn afurasí ajínigbé yìí ju òkú rẹ̀ sínú kòtò ìdaminù gọ́tà níbi ẹnu ibodè Nkwelle Uke nítòsí RCC ní ìjọba ìbílẹ̀ Àríwá Idemili, ìpínlẹ̀ Anambra. Èyí ṣe déédé pẹ̀lú àfihàn fídíò kan tí wọ́n fọ́nká sí orí ẹ̀rọ ayélujára níbi tí òkú oníṣòwò kan ti ń tàràkà nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ gọ́tà bí àwọn èrò ṣe ń wòran rẹ̀. Ọ̀kan lára àwọn ẹbí olóògbé yìí tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ṣekú pa ẹbí wọn lẹ́yìn tí àwọn san mílíọ̀nù 10 náírà owó ìdásílẹ̀ bí ó ti lo ọ̀sẹ̀ mẹ́ta lákàtà àwọn ajínigbé. Ẹni yìí ní ó ṣeéṣe kí wọ́n ṣekú pa á nítorí ó dá ẹnìkan mọ̀ láàrin wọn kí àṣírí rẹ̀ má bàa tú. Ó ní ojúnà àti bá wọn kópa níbi ayẹyẹ ni wọ́n ti jí i gbé kí wọ́n tó ṣekú pa á. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ SP Tochukwu Ikenga kò lè fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ó ní ikọ̀ wọn yóò ṣe ìwádìí lé e lórí. Èyí ń wáyé bí adájọ́ àgbà ìpínlẹ̀ Adamawa adájọ́ Asfat Abdulrahman ṣe yọ̀ǹda ìyá ẹni 70 ọdún kan Saraya Siroma kúrò nínú ọgbà ìwà àtúnṣe ìlú Yola lẹ́yìn tí ó ti lo ọdún 10 níbi ó ti ń retí ìdájọ́. Siroma tí kò ní okun lára ṣàlàyé wípé wọ́n fi ẹ̀sùn ìyà àjẹ́ kan òun, ẹ̀sùn tí olùṣẹ̀sùn kò lè fìdí ẹ̀ múlẹ̀. Lẹ́yìn tí adájọ́ àgbà béèrè ibi tí ìyá yìí ń gbé ni ó fún un ní ẹgbẹ̀rún 12 náírà kí ó fi wọ ọkọ̀ dé ilẹ̀ Cameroon. Láàárín ìgbìmọ̀ ìdájọ́ ìpínlẹ̀ Adamawa tí adájọ́ àgbà ń darí ni wọ́n ti yọ̀ǹda ẹlẹ́wọ̀n 22. Wọ́n gba ìyọ̀ǹda àwọn 25 bí wọ́n ti dájọ́ fún àwọn 37 ní ọgbà ìwà àtúnṣe Yorde Pate nínú àwọn 182 tí wọ́n ń retí ìdájọ́.
ìdájọ́ tí wọn kó dé iwájú wọn. Ọgbà ìwàtúnṣe ẹlẹ́nìyàn 800 ni ó ń gba ènìyàn 886 lọ́wọ́lọ́wọ́ báyìí. Nínú àwọn 886, 665 ni ó ń retí ìdájọ́, 185 ti gba ìdájọ́. Àwọn 10 wà ní ẹ̀wọ̀n gbére nígbà tí àwọn 16 ń retí yíyẹgi fún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti fèsì sí ẹ̀sùn tí àjọ SERAP fi kàn wọ́n. Lánàá ni SERAP ké gbàjarè sí ọmọ orílẹ̀-èdè wípé àjọ DSS ti gba ọ́fíìsì àwọn l'Àbújá bí wọ́n ti ń béèrè láti rí àwọn adarí iléeṣẹ́. Nínú àtẹ̀jáde tí wọ́n fi ránṣẹ́ sí iléeṣẹ́ ìròyìn ní SERAP ti rọ Ààrẹ Bọ́lá Tinubu kí ó fòpin sí ìtàbùkù, ìkóni ní pápámọ́ra àti ìkọlù tí DSS ṣe sí iléeṣẹ́ wọn àti lílérí àti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn adarí. Lẹ́yìn àtẹ̀jáde yìí ni ọmọ orílẹ̀-èdè gba oríṣiríṣi ọ̀nà wọ orí ẹ̀rọ ayélujára láti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ àjọ DSS bí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbésẹ̀ yìí tako ìlànà òfin. Èyí sì ṣe àfihàn ìtàpá sí ẹ̀tọ́ ọmọnìyàn láti ní ìbáṣepọ̀ tàbí sọ̀rọ̀. Níbi èsì àjọ DSS tí wọ́n fi sí orí ẹ̀rọ alátagbà ni wọ́n ti fi sọ fún ọmọ orílẹ̀-èdè wípé wọ́n ṣi ìgbésẹ̀ wọn mú, àwọn kan wá ṣe routine investigation lásán ni kí aráàlú tó fi ẹ̀sùn ìkọlù àti ìtàpá sí òfin kàn wọ́n. Wọ́n ní èyí jẹ́ lára ojúṣe wọn tí kò fi nǹkan kan ṣe lòdì sófin. Wọ́n wá rọ aráàlú kí wọ́n gbé ọkàn kúrò nínú ìròyìn èké nítorí àwọn ní ojúṣe láti ṣe iṣẹ́ wọn dójú àmì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Abia náà ti sún ọjọ́ ìwọlé àwọn akẹ́kọ̀ọ́ iléèwé ìjọba àti aládàáni fún sáà 2024 sí 2025 síwájú. Kọmíṣánná fún ìròyìn Ọmọọba Òkè Kánù ni ó ṣe àfihàn yìí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn lórí àbájáde ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ wọn tí ó wáyé ní ìlú Umuahia bí ó ti ṣe àwáwí ìsinmi ayẹyẹ àwọn Mùsùlùmí gẹ́gẹ́ bí ìdí tí wọ́n fi sún ìpadàwọlé akẹ́kọ̀ọ́ síwájú. Wọ́n ní ọjọ́ 23 oṣù kẹsàn-án ni akẹ́kọ̀ọ́ yóò wọlé iléèwé padà yàtọ̀ sí ọjọ́ 16 oṣù kẹsàn-án tí wọ́n fi sí tẹ́lẹ̀. Bákan náà ni ó kéde wípé ìpele kejì fún ìdánilẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 11 oṣù kẹsàn-án tí yóò parí ní 20 oṣù kẹsàn-án. Ìdánilẹ́kọ̀ọ́ yìí ni wọ́n ní yóò wáyé lẹ́ẹ̀kan náà ní agbègbè mẹ́ta: Aba, Umuahia àti Ọ̀hafíà, bí ó ti fi kún un wípé olùkọ́ 1,800 ni wọ́n fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Fàákájà tó ń wáyé láàrin ẹgbẹ́ òṣèlú Labour túbọ̀ ń walẹ̀ jìn sí i. Lánàá ni ìgbìmọ̀ òṣìṣẹ́ ẹgbẹ́ tí Julius Abure darí kọ ìgbìmọ̀ fìdíhẹẹ́ tí wọ́n gbé dìde láti ṣe àmójútó ìpàdé gbogbogbò ẹgbẹ́ bí ó ti kọ ìdíje du ipò ààrẹ automatic presidential ticket tí wọ́n fún Peter Obi àti ti gómìnà tí wọ́n fún gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti. Obi tí í ṣe gómìnà àná fún ìpínlẹ̀ Anambra àti àsíá fún ẹgbẹ́ Obedient Movement ni wọ́n fi ṣe olùdíje du ipò ààrẹ ìdìbò ọdún tí ó kọjá. Abure ní báyìí gbogbo ẹnikẹ́ni tí ó bá pegedé ni ó ní ẹ̀tọ́ láti díje du ipò. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ ni ó ti ṣe àpèjúwe ìgbésẹ̀ Otti gẹ́gẹ́ bí ìṣelòdì sófin lórí ìpàdé àwọn tí ọ̀rọ̀ kàn tí ó wáyé ní ìlú Umuahia. Abure lérí láti máa ṣiṣẹ́ tẹ̀síwájú gẹ́gẹ́ bí alága gbogbogbò bí ó ti sọ wípé ìgbìmọ̀ fìdíhẹẹ́ tí Senator Esther Usman Nnenadi ṣe adarí kò lẹ́sẹ̀ ńlẹ̀ mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ káàkiri orílẹ̀-èdè ni wọ́n ti ń ṣe àmúlò ẹsẹ̀ yájú mọ́tò lọ iléèwé látàrí àlékún owó epo tí ó ti mú owó ọkọ̀ gbówó lórí. Ọ̀pọ̀ iléèwé ni wọ́n wọlé padà lánàá fún sáà ètò ẹ̀kọ́ tuntun bí àwọn mìíràn ṣe wọlé ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀. Àlékún owó jálá epo ti pa kún ìṣòro ìdílé tí ó mú àwọn òbí mìíràn wá iléèwé fún àwọn ọmọ wọn nítòsí. Bákan náà ni àwọn ìjọba ìpínlẹ̀ mìíràn sún ọjọ́ ìpadàwọlé àwọn akẹ́kọ̀ọ́ síwájú látàrí owó ọkọ̀ tó lọ sókè. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀ iléèwé ni ó ti ṣe àlékún owó ọkọ̀ iléèwé wọn bí àwọn
òbí mìíràn ṣe fagilé ọkọ̀ wíwọ̀. Àbẹ̀wò sí iléèwé ní ìpínlẹ̀ Taraba ṣe àfihàn wípé ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ni wọ́n kọ̀ láti wá sí iléèwé pẹ̀lú wípé wọ́n ti wọlé iléèwé. Olùdásílẹ̀ iléèwé aládàáni kan ní Jalingo ní ó pọn dandan kí òun ṣe àlékún owó ọkọ̀ àti owó iléèwé látàrí àlékún ọ̀wọ́ngógó inflation àti àlékún owó epo. Òbí kan tí ó pe orúkọ ara rẹ̀ ní Sani Muhammed ní òun yóò fi àwọn ọmọ rẹ̀ ránṣẹ́ sí iléèwé mìíràn tí ó wà nítòsí nítorí owó ọkọ̀ ti gbówó lórí. Ó ní láàárín 40,000 naira sí 50,000 naira ni òun ná lórí ọkọ̀ ní sáà ìkẹ́kọ̀ọ́ kan per term lórí epo àti kó àwọn ọmọ rẹ̀ márààrún, ṣùgbọ́n ní báyìí agbára ò gbé e mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ẹ̀kún omi ti gba ọ̀pọ̀lọpọ̀ agbègbè ní Maiduguri, lára rẹ̀ ní ààfin Shehu Borno, olú iléeṣẹ́ ìjọba, iléeṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè, NCS, àkànṣe ilé-ìwòsàn ìpínlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo rẹ̀ ni ẹ̀kún omi ti gbà lẹ́yìn tí ibú omi Alau Dam ya lulẹ̀ ní ìjọba ìbílẹ̀ Konduga, ìpínlẹ̀ Borno lówùúrọ̀ kùtùkùtù òní ọjọ́ Ìṣẹ́gun. Millionaire Quarters tí ó wà láàrin wọ́ọ̀dù Gamboru àti agbègbè rẹ̀ ni omi yìí gbà tán pátápátá. Ojúnà ọgbà ẹranko Zoo Road ni omi ti ń rọ́ síta wọ College of Health Technology ní Maiduguri. Bí omi yìí ṣe ń ṣàn lọ Junction, kọmíṣánná ọlọ́pàá gba ojúnà Dambuwa lówùúrọ̀ yìí títí di àsìkò ìkóròyìn yìí jọ. Adarí àjọ ẹgbẹ́ aráàlú ní ìpínlẹ̀ Borno, Comrade Bulama Abiso, ti wá pè fún ìrànlọ́wọ́ fún àwọn tí ó fi ara kááṣá ìjàmbá, bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀kún omi ti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹbí di aláìnílélórí, lára obìnrin àti ọmọdé ni ìṣòro yìí ti ní ipa jù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.